ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ̀tí ṣe bẹ́ẹ̀ tẹ̀sí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wá lórí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀ lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ká ló mọ̀ mú wá fún yín bó ṣe ń gbóná fẹ́lifẹ́li. wàyí o gbajúgbajà olórin fújì ní Sule Alao Malaika ti bá ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfè ní sọ̀rọ̀ látàrí bó ti ṣe ń bọ́ nínú ẹjọ́ kan bọ́ sí òmíràn. ó ní àtọmọdé àti àgbàlagbà má bá ẹnì kankan jà o. At everybody. If anybody jam up, owó ni ká máa fi wá wá ẹ̀. Ọ̀wà kó máa fowó wá wá. Àtúndì owó ìdólówó mo fẹ́ blow sí. Bẹ́ẹ̀ náà ṣe ń blow sí. lẹ́yìn tóun náà sì fèsì pé mo máa yí padà n kò ní fa wàhálà mọ́. Ajá iná ni wọ́n gbé mi lọ everybody mi máa rí fẹ́ mi ní fa wàhálà mọ́. Ẹ̀yin náà ń tẹ owó ni màmá wá. lẹ́yìn náà ló fi ọ̀pọ̀lọpọ̀ owó dọ́là ló ṣe bẹ́ẹ̀ ló fi ta lọ́rẹ. $100. Ẹ wò àṣẹ Màláíkà lọ́lọ́run fi rán. Ọlọ́run mú wa pẹ̀lú yín ọ̀gá mi. $100 ó dé tó jẹ́ o. Ọmọ oṣù 200 náírà. Ọmọ oṣù 200. Ọ̀gá mi àṣẹ Màláíkà lọ́lọ́run fi rán látijọ́ yìí. Àṣẹ Màláíkà Ọlọ́run látijọ́ yìí. You are missing. ṣe ọ̀rọ̀ títa lọ́rẹ̀ òun náà ló ṣe bẹ́ẹ̀ lòdì àárín lábara àríwísí tí àwọn ènìyàn sì ń gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbọ́ sí àwọn kan ní ibi náà ní ó padà fi san ẹ wo ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ó gbẹ̀nu tán ẹ jẹ́ kàkà ọ̀kan sí méjì ká tó máa lọ. àrí kọ̀mẹ́ntà àsìkò tó ní it's better you give people in your area than giving to this idiot but don't worry you will soon hear from him. Akeem Adedeji. Subkomi Mohammed beggar after this you abuse him. Odewale Abiola trying to bribe him not to come for you. This is just a waste of money. Thomas Aramide, you that are calling him beggy. Even Portable will spend almost all the money before he reaches base. Don't forget, he's also a giver. Adebayo Sunday, Nados, waste of money. Ogumola Ozonti, this guy don't turn to beggar. Shola Anyada, don't worry, he will soon abuse you. Elijah Oyedepo, people will not get money. You no give them money. You no give them money. God day. Joseph Adesui Osupa, come and see your face. Abiodun Oladimeji, Olamide do pass this. Kilo fi san fún olórí ibu ọmọ. Agbaje Asis Abiodun gradually from musician to beggar. Ayé ẹ ti ta. Engineer KB, I tell you these people now go Aje Abiola Obi. Why are these people doing like this? Are they showing off or what? Sukomi Bolaji, why don't you go give beggar or flashing? Ayobami Joseph, Alabosi ni Malaika. Oladipo Taufik Olamilekan is only happy the day you do him favor. After few weeks, you must be disgraced by him. Charles, this Malaika Sule, don't come on social media to beg for money for any issues. You giving money to an already rich person instead of to the needy. Alagbeton Falagbelowo. Matthew Ademola Amo. Those people who dash or give you money are crazy. Ayodeji Henry, Portable, behave well. Bishop Desmond, Malaika just wasted his money. All this is just eye service from Malaika. Prince Peace, the idiot go still insult you as you bless him. Temitayo Ajayi, God bless you more. Alhaji Suleiman Malaika. Tó òun náà lẹ ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ ìyá tó bá kọ sí yín bó bá ṣe rí létí yín bẹ́ẹ̀ bá ṣe rí sí kẹ bá fi èrò tí yín náà sọ sí abala àríwí sí ìyẹn comment section kẹ bá aláìkẹsí bá ṣe ẹkẹrì sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ní sí yín ní tòótọ́ tọ́lọ́mọ bá mi tó bá ṣe bẹ́ẹ̀ tó fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a ó tún mọ bá yín pàdé lọ́jọ́ mi nígbà mi lórí ìkànnì kan náà. Ẹ ṣe fún wò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa ò ní di ẹnu tẹ̀ fi ń sàmì ò ní ya ẹ̀ ní mórí búṣọ ẹnu ẹ̀ ní fomi lò bí oògùn a tún máa bá yín pàdé nígbà mi àdágbére báyìí pé ó dàbọ̀.